ọ̀rọ̀ ìtanijí káàbọ̀ ṣé dáadáa ló dé ètò tó dára káàbọ̀ ọ̀rọ̀ ìtanijí ń lètò tẹ̀ ń wò yìí ọ̀rọ̀ ìtanijí káwí fúnni ká gbọ́ àwọ̀ olé alára Ọba Ìlà TV. ká sọ̀rọ̀ fúnni ká gbà àwọ̀ òkè dèrò ọ̀rọ̀ ní ń ta yí ẹni ṣe ọ̀rọ̀ ní ń gba nílà obedience is better than sacrifice ìgbọràn ó sàn jẹbọ rúurú ètò ọ̀rọ̀ ìtanijí Ọba Ìlà TV. a motivational talk lórí ìkànnì Ọba Ìlà TV lẹ́ẹ̀tì ń wò wá o níbi ẹ̀ tí ń wò wá nù. lé pátápátá àdúrà gbogbo wa ni yóò gbà o a máa ní àṣeyọrí. Ọ̀rọ̀ tí a mú wá sí etígbọ̀ yín lónìí ni ọ̀rọ̀ ìtanijí fún ọlọ́kan òjọ̀kan wa ní ilẹ̀ Yorùbá àti káàkiri àgbáláyé níbi tí ẹ ti lè máa gbọ́ ọ̀rọ̀ wa. Ìwúre gbogbo wa ni yóò kúkú gbà. Ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí nípa ọ̀rọ̀ ìtanijí lónìí òun ni ìdúpẹ́. Ìdúpẹ́ pọ̀ lóríṣiríṣi ọ̀nà. Gbogbo ohun tá a bá ń ṣe láyé yìí tí a ò bá ti fi ìdúpẹ́ kún ẹbí ẹni wípé níṣe ni ènìyàn tí ẹ̀ ń ṣe é lásán. Tí a bá ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ní ojoojúmọ́, Olódùmarè yóò sì máa bùkún fún wa ní gbogbo ìgbà sí. Tí a bá dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe ni lóore, dandan ni pé kí a lè máa rí oore mìíràn gbà yálà lọ́dọ̀ ẹni tí ó ṣe wá lóore náà tàbí ní ọ̀dọ̀ ẹlòmíràn. Ó ṣeé ṣe kí a ṣe oore fún Táyé kí ó jẹ́ pé Kẹ́hìndé ni yóò san oore, ṣùgbọ́n ó dára kí Táyé náà kí ó dúpẹ́. Nígbà tí Táyé bá dúpẹ́, ìgbà yẹn náà ni orí máa yá ẹni náà láti ṣe oore fún Kẹ́hìndé bí ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n kí a tó máa ṣe ohunkóhun, bí gbogbo ènìyàn ṣe mọ̀ wípé èmi ò lè sọ̀rọ̀ láì ṣe wípé mo fi ifá tì í. Àwọn kan ti ṣe dáadáa rí tí wọ́n sì ti mú oore tí ó jẹ́ wípé Olódùmarè bùkún fún wọn. A máa sọ ti ènìyàn, a sì máa sọ ti ẹni tí ó mú oore sí Olódùmarè àti ohun tí ó ṣẹlẹ̀ ní ẹ̀yìn ìmoore náà. A máa kọ́kọ́ gbé yẹ̀wò nínú odù Ifá kan tí a ń pè ní ọ̀bàrà ìrẹtẹ̀. Ẹ jẹ́ kí a wo inú odù Ifá ọ̀bàrà ìrẹtẹ̀ yìí. Ifá ní ọ̀bàrà ìrẹtẹ̀ babaláwo ni. Ó ní kí a dúpẹ́, ó ní ká ṣọpẹ́ mọ́pẹ́ la wá ṣọpẹ́ mọ́pẹ́. Ó ní ká dúpẹ́ mọ́pẹ́ náà la wá dúpẹ́ mọ́pẹ́. Ó ní igúnnugún ní sàbátì ẹ jẹ́jẹ́jẹ́. Àkàlàmọ̀gbò ní sàbátì ẹ tìpátì elé. Àti sàbáàkọ ní sọmọ nídìí wóngàn. Yìnyínyìnyín kẹ́ni ó lè ṣe míì sí. Àyín àgbẹ̀ òun ló ṣe fi gbọ́ ẹ̀kọ́ gbọ́ àìró. Adífá fún Ọ̀rúnmìlà, Ifá yóò dúpẹ́ àìná o, ó máa gbọ́rẹ́ òní bọ̀. Nínú odù Ifá tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, arákùnrin kan ni ó wà tí wọ́n ń pè ní Ọ̀rúnmìlà, tí Olódùmarè sì bí ọmọ méjì. Olódùmarè bí àná, ó sì bí òní. Gbogbo ọmọ irúnmọlẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ òní. Gbogbo ayé títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, òní náà ni gbogbo ayé nífẹ̀ẹ́ sí. Nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun ni gbogbo ayé nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n àná wà níbì kan. Ní ọjọ́ kan
Olódùmarè rí wípé àwọn ọmọ tí ó ń jẹ́ Àyànná àti Òní yìí obìnrin ni wọ́n. Obìnrin tí wọ́n jẹ́ yìí wọ́n ti tó lọ́kọ. Àná tó lọ́kọ, Òní tó lọ́kọ, ṣùgbọ́n Òní ni àwọn ènìyàn fẹ́ràn jù. Olódùmarè wá sọ wípé tí Àyànná ò bá lọ́kọ, wípé Òní ní ọkọ. Ṣùgbọ́n kò sẹ́ni tí ó mọ ète Olódùmarè, kò sì sẹ́ni tó mọ ohun tó ń bẹ nínú Olódùmarè. Ògún gbéra ó di ilé Olódùmarè, ó forí balẹ̀ kí bàbá. Ó lóun fẹ́ fẹ́ Àná ni. Olódùmarè ní máa mú Àná lọlé, ó sì mú Àná ó mú lọ. Nígbà tó di ọjọ́ kẹta, Olódùmarè ní kí wọ́n lọ mú Àná padà sọ́dọ̀ òun Olódùmarè. Wọ́n mú padà sọ́dọ̀ Olódùmarè. Ògún ò mọ ohun tó ṣe, ó sì tọ́jú Àná. Ó di bí ọ̀sẹ̀ kan sí, ìjà lòun máa fẹ́ Àná. Ó gbéra ó di ilé Olódùmarè, ó sì sọ pé òun fẹ́ fẹ́ Àná. Ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ kẹta tí Olódùmarè ti ní kí Àná máa tẹ̀lé, ni Olódùmarè ní kí wọ́n lọ gbà padà. Kò wá sí ẹnìkan tó sọ pé òun fẹ́ fẹ́ Àná tí Olódùmarè ò yọ̀ǹda Àná fún. Gbogbo àwọn tí Olódùmarè yọ̀ǹda Àná fún, gbogbo wọn ni Olódùmarè lọ ń gba Àná padà ní ọwọ́ wọn. Ọ̀rúnmìlà wá gbọ́, ó sì wù láti pé kó fẹ́ Àná. Ó gbéra ó lọ sílé Olódùmarè. Kábíyèsí Olódùmarè òun fẹ́ fẹ́ Àná. Olódùmarè ní máa mú lọ. Kò sẹ́ni tó Olódùmarè kì í ṣoore fún. Ṣùgbọ́n tí ọpẹ́ ò bá ti sí, Olódùmarè á sì dáwọ́ oore náà dúró. Olódùmarè kò ní dáwọ́ oore èmi àti ìrẹ dúró. Gbìyànjú kí o share fídíò yìí, kí o jẹ́ kí àwọn ènìyàn kọ́ ọgbọ́n nínú ọ̀rọ̀ Ifá, ọ̀rọ̀ Olódùmarè, kí o wá wo ohun tí Olódùmarè náà yóò ṣe nínú ilé ayé tiẹ̀. Nítorí wípé ẹ ń dúpẹ́ náà ni nígbà tí ẹ ti ń share fídíò náà. Ọ̀rúnmìlà ó délé Olódùmarè, ó forí balẹ̀ kí bàbá. Kábíyèsí Olódùmarè, Àná yìí lòun fẹ́ fẹ́, Olódùmarè ní máa mú lọ. Kì í ṣe pé kó dọjọ́ kejì kí Olódùmarè tó ṣoore náà. Nígbà tí yóò fi dé ilé tiẹ̀, ó gbé Ifá ṣáṣó, ó pe àwọn ènìyàn, ó tún gbàmọ̀ràn lẹ́nu wọn. Wọ́n ní ó ní láti dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ó lóhun kí lòun ní tó tó Olódùmarè? Ọgbọ́n wo lòun gbọ́n tó tó Olódùmarè? Àìmọ̀ bóyá ń jẹṣu, àìmọ̀ bóyá ń jàgbàdo. Ẹnìkan ò mọ bí nǹkan tó Olódùmarè ń jẹ, kí la lè ṣe tó lè tẹ Olódùmarè lọ́rùn. Wọ́n ní àwọn ò mọ̀ bóyá ń jẹun bóyá kò jẹun, ṣùgbọ́n lọ fi ẹ̀mí ìmoore wọn. Ọ̀rúnmìlà gbéra, ó kó iṣu lọ́pọ̀lọpọ̀, ó kó àgbàdo lọ́pọ̀lọpọ̀, ó mú ya ẹran sí, ìgàn aṣọ, gbogbo ohun tó ní lágbára ó kó. Ó sì kó gbogbo ẹbí àti ará rẹ̀ àti ọ̀rẹ́ rẹ̀. Ó dìwájú Olódùmarè ní ọjọ́ kejì. Nígbà tó di ọjọ́ kejì, ó dọ̀bálẹ̀ níwájú Olódùmarè. Kábíyèsí Olódùmarè, àwa ọmọ rẹ̀ dé o, a fẹ́ kí ẹ súre fún wa, a sì wá dúpẹ́ ni o. Ọpẹ́ tí a wá dá, ọpẹ́ tí Àná ni o. Àná tí ẹ fún òun Ọ̀rúnmìlà láti fẹ́. Ọ̀rúnmìlà ní kí ló ṣe, Olódùmarè ní kí ló ṣe ẹ́ tó fi wá, kí ló mú ẹ pé o ṣe wá dúpẹ́ Àná? Ó ní Kábíyèsí Olódùmarè, ọmọ yìí kì í ṣe pé òun lòun bí fún yín, ọmọ yìí kì í ṣe òun lòun ti ń bá yín tọ́.
kí ló wá dé tó fi kó oúnjẹ mímu à gbogbo nǹkan tọ́mọ yìí ń jẹ látìgbà tí ẹ ti bí nǹkan yóò tó ìdá kan nínú ìdá ọgọ́rùn-ún rẹ̀ ṣùgbọ́n láti jẹ́ kí ẹ mọ̀ wípé òun mọyì ohun tẹ́ ẹ ṣe fún ohun tẹ́ ẹ ṣe fóun òun lòun ṣe wá dúpẹ́ Olódùmarè ní tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ìwọ ẹni tí ó bá mọ iyì wúrà ni wọ́n ń tà á fún òní ó sì fa òní ó sì fà á lé Ọ̀rúnmìlà lọ́wọ́ Ọ̀rúnmìlà ní kí lòun ti fẹ́ ṣe òní ó ní kó máa mú òní lọ ó ní kó lọ máa ṣaya lọ́dẹ̀dẹ̀ rẹ̀ ọmọ ilé méjì lẹ́ẹ̀kan ṣoṣo kábíyèsí Olódùmarè òun mà dúpẹ́ Olódùmarè ní kó máa mú lọ báyìí ni àná àti òní ṣe wá ń bẹ nílé Olódùmarè tí wọ́n sì ti lé Olódùmarè lọ sílé Ọ̀rúnmìlà tí Ọ̀rúnmìlà sì di ẹni tó ní àná tí ó ní òní wọ́n wá àwọn èèyàn wá dé wọ́n wá ń béèrè Ọ̀rúnmìlà bó o ló ṣe wá gba ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo lọ́wọ́ Olódùmarè ẹ̀ ó ní ṣe ni kí wọ́n máa bá òun dúpẹ́ ó nítorí pé òun lọ dá àná ni nígbà tóun ti lọ dúpẹ́ òun ti dá àná sílẹ̀ sọ́dọ̀ tóun òun sì rí òní wọ́n ní kán máa pè yẹn ní ìdáná tó bá dọjọ́ iwájú a ó máa sọ̀rọ̀ nípa ìdáná wọ́n ti dá àná sílẹ̀ òun ni wọ́n ń pè ní ìdáná tá a dẹ̀ ń ṣe láyé òde òní ìdúpẹ́ ni nítorí pé ìdúpẹ́ kì í tóhun tí wọ́n ṣe fún ni ẹni tó fi mọ́tò ta ẹ lọ́rẹ o ò lè tún gbé mọ́tò kó o sọ pé o fẹ́ fi ta lọ́rẹ lọ́jọ́ kejì ṣùgbọ́n kó o dúpẹ́ pé ẹ mọ̀ ṣeun o inú ẹni náà yóò dùn ohun tá a fi ń dúpẹ́ kì í tóhun tá a ṣe fún ni ó wá lè dọjọ́ iwájú o ká wá ṣe ju nǹkan bẹ́ẹ̀ lọ fún ni o ṣùgbọ́n kì í ṣàkókò yẹn báyìí ni Ọ̀rúnmìlà gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìdùnnú bẹ́ẹ̀ ni tí ọmọ Olódùmarè bá wà lọ́dọ̀ rẹ̀ iṣẹ́ kan ò tún ṣe mọ́ ìyà kan ò tún jẹ mọ́ nítorí pé Ọ̀rúnmìlà dúpẹ́ ó sì rí ọrẹ gbà Ọ̀rúnmìlà wà lánàá kó tó orin awo ló ń kọ ó ń ṣe fá mo dúpẹ́ o Olódùmarè mo dúpẹ́ Ifá mo dúpẹ́ o ẹ̀la mo gbọ́rẹ́ o mo dúpẹ́ àná mo gbọ́rẹ́ òní bọ̀ o ọba ara ìrẹtẹ Ifá mo dúpẹ́ ibẹ̀ ni ọ̀rọ̀ òwe kan ti jáde tí wọ́n ń pè wípé ẹni bá dúpẹ́ àná yóò rí ọrẹ òní gbà gbogbo wa pátápátá ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ó jí sáyé dúpẹ́ ó fẹ́ sùn lálẹ́ dúpẹ́ ẹnikẹ́ni tó bá ti jí tó bá ti ń dúpẹ́ dandan ni kí ó máa rí oore ọ̀tun gbà nílé ayé rẹ̀ kì í ṣọwọ́ Olódùmarè nìkan la ti ń dúpẹ́ o ẹnikẹ́ni tó bá ṣe ẹ́ lóore o ní láti dúpẹ́ fún yálà ó kéré tàbí ó tóbi nítorí pé Yorùbá pa á lòwe wípé ẹni tá a ṣe lóore tí kò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó wọlé tó sì kóni lẹ́rù lọ ni ọpẹ́ ló láyé o nínú odù kan tí wọ́n ń pè ní Ọ̀wọ́nrìn Ìrosùn ó sọ fún wa wípé kò dìgbà tó o ṣàdúrà kíre ó tó dé fún ẹ kò dìgbà tó o ṣètùtù kí ìwúre rẹ̀ tó gbà ẹlòmíì kò dúpẹ́ lọ́wọ́ àwọn òbí rẹ̀ ní títọ́ tí wọ́n tọ́ ẹlòmíì ò dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fọ̀nà wọ́n òun ni ó ṣe ń rí ìjákulẹ̀ nínú ilé ayé bírú ẹni bẹ́ẹ̀ ṣètùtù kò lè gbà bó lọ sílé oníwòsàn gbálà kò sí nǹkan kan tí ó rí nígbàlà ń bẹ o
àfi tó bá pàdé ẹni tó máa sọ fún wípé padà lọ mú oore fún àwọn tí wọ́n ṣe ẹ́ lóore. Nínú odù Ifá kan tún mọ́ tí a ń pè ní ọ̀wọ́nrìn ìrosùn, Ifá ní mo dúpẹ́ àwọ̀ ọba dífá fún ọba lálèdè Ọ̀yọ́. Wọ́n ní tó bá ti jí wọ́n ní kó ṣáà máa dúpẹ́ ni. Ó ní rárá, ó ní kí wọ́n máa rúbọ fún un. Owó lòun fẹ́, wọ́n rúbọ owó títí kò lówó. Ó tó kó láya, ó rúbọ aya títí kò láya. Ó ṣèwúre títí tí kòun lè bímọ, ẹ̀bẹ́ ní bá láya ní ó bímọ kò dí. Kí gbogbo ire dé, ire rẹ̀ ò dé. Wọ́n ní kó máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, kí ó máa dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rúnmọlẹ̀ rẹ̀. Ọba Aláàfin ìgbà náà tá ń pè lọ́ba lọ́yọ̀ọ́, ó sì bẹ̀rẹ̀ sí ní jí, ó sì bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Yóò forí balẹ̀ fún Olódùmarè nídìí Ifá, yóò sì máa dúpẹ́ pé ní ti jíjẹ ni mo dúpẹ́, ní ti mímu mo dúpẹ́, ní ti níná ní ti lílò mo dúpẹ́. Lẹ́yìn yìí gbogbo oore tí ọba sì ń fẹ́ ó sì ń tó ọba lọ́yọ̀ọ́ lọ́wọ́, ire lọ́tún lọ́tún sì ń dé fún un. Ọba wá wò wípé ó tó kóun fi ọ̀rọ̀ yìí wọ̀n fún gbogbo ayé. Wọ́n lẹ́bọ̀ kan lọ́ba ń jí sà, wọ́n lóògùn kan ni ó ń jí ṣe. Ó ní rárá, ó láwọn babaláwo sọ fún òun wípé bí òun bá ti lè máa dúpẹ́, dandan ni kí òun máa rí oore gbà. Ó wá lanu kó tó, ó wá ti ohun àwòbẹ̀nù. Ó ń ṣe mo dúpẹ́ o. Àwọ̀ ọba adífá fún ọba lálèdè Ọ̀yọ́ lọ́jọ́ tí wọ́n ní kó máa jí kó máa dúpẹ́. Ǹjẹ́ mo dúpẹ́ o àwọ̀ ọba ọ̀wọ́nrìn ìrosùn, Ifá mo dúpẹ́. Ifá ní ká máa dúpẹ́ ni o. Nígbà tí ẹ bá ti ń dúpẹ́, ẹlòmíì torí pé ó ti kọ́ṣẹ́ ó ti mọṣẹ́, ó wá pàdé ọ̀gá ẹ̀, ó wá ń fojú àbùkù wo ọ̀gá náà. Ṣebí ọ̀gá náà ló súre fún tó fi di ńlá láyé. Ọjọ́ tọ́gá ẹ̀ bá bínú sí tó bá ṣe èpè fún, àbí kò ṣe èpè fún, ẹlẹ́dàá ọ̀gá yẹn yóò bàjà. Olódùmarè á sì kọ ẹ̀yìn sí. Ènìyàn ń pèsè jíjẹ mímu fún ẹ. Lótìítọ́ Olódùmarè ni ó ń pèsè fún onítọ̀hún. Ṣùgbọ́n o tún wá ń ba tiẹ̀ jẹ́ lẹ́yìn nínú pé kó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀, kó máa jẹ́ kí orí ẹ̀ wú, kó jẹ́ kí inú ẹ̀ dùn lórí ohun tó ń ṣe. Ṣùgbọ́n ò gbà, ó wò wípé kí ló ń ṣe náà, nǹkan tó ń ṣe yẹn Olódùmarè yóò wá dá sí irú agbádá tìyẹ. Tó bá wá dá sí, wàá wá máa yán, wàá wá mọ̀ pé ó yẹ ká máa dúpẹ́. Ẹ jẹ́ kí a ti bi odù Ifá kan wò, Ọ̀bàrà Ìrẹtẹ̀ náà ni. Ifá sọ fún wa wípé gbé ká lọ àwọ̀ ilé alára, gbẹ́rù káwọ̀ dẹ̀dẹ̀ àwọ̀ ọ̀nà òkè ìjérò. Ọ̀bàrà Ìrẹtẹ̀ ní sọmọ ìkẹyìn wọn léńje léńje. Ọ̀rúnmìlà ni olúwo fún wọn. Ọ̀rúnmìlà kọ́ wọn ní dídá ọwọ́ wọn mọ̀ dá. Ó kọ́ wọn ní tẹ̀ ilẹ̀ wọn mọ̀ tẹ̀. Ó kọ́ wọn ní àkìjánu ẹnu gbúrúgbú wọn mọ ẹbọ ní ìyá. Kò pẹ́ kò jìnnà, gbogbo wọn la sápá òkun, wọ́n sì lọ sí Làméjì Ọ̀sà. Gbé ká lọ, ó kífá fún ogún èèyàn. Gbogbo ogun tó kífá fún Ifá wọn jánà, gbogbo ohun tó sì ṣe fún wọn bá wọn lára mu. Wọ́n sì fún ní ogún ẹṣin. Gbẹ́rù káwọ̀ dẹ̀dẹ̀ ṣe fá fún ọgbọ̀n ènìyàn. Ayé àwọn ọgbọ̀n náà sì dára, ẹnìkọ̀ọ̀kan wọ́n sì fún lẹ́ṣin, ó jẹ́ ọgbọ̀n ẹṣin. Ọ̀bàrà Ìrẹtẹ̀ tí ò gbọ́fá tó wọn, òun náà ń lọ síbẹ̀. Ó ṣe fá báwọn èèyàn púpọ̀, ṣùgbọ́n kò tí ì rí àpẹ Ifá náà. Ẹni tó kọ́kọ́ ń rápẹ Ifá náà sì wá lẹ́ṣin.
ó ní bóun ṣe wà ó lóun ò ní gun ẹṣin náà. Wọ́n ní yóò gùn, ó ní bí ó ṣe délé nìyẹn, ó ní ọ̀dọ̀ Olúwo òun ló ń lọ, ó ní òun máa dúpẹ́. Ẹnìkan ló gbé ẹ dìde, ẹnìkan ló sọ ẹ́ di ńlá, ẹni tó wá sọ ẹ́ di ńlá yìí ó dúró sọ́dọ̀ rẹ̀, òdò lówó òdò lọ́là, ó wá pa onítọ̀hún tì. Nígbà tí Gbékálọ máa dé, ó kọjá níwájú ilé Ọ̀rúnmìlà tó ń tẹṣin ogún, bẹ́ẹ̀ ni kò yà kí débi wípé yóò tiẹ̀ fún lẹ́ṣin. Gbẹ́rù káwọ̀dẹ̀dẹ̀ kọjá níwájú ilé Ọ̀rúnmìlà, kò kí bàbá Aládépẹ̀tù. Àwọn èèyàn pariwo tẹ̀lé lẹ́yìn, kò mú ọ̀gá tó kọ́ níṣẹ́ mọ́. Wọnú ara rẹ̀ wò, ìwọ olùgbọ́ mi lénìí, wò ó wípé ǹjẹ́ o ò ti ṣe ẹni tó fọ̀nà àtijẹ àti mú wọ̀n ẹ́, ẹni tí ó súre fún ẹ tó fi di bó ṣe wà, ẹni tó fọ̀nà àtijẹ àti mú wọ̀n ẹ́ míì lè wà, tó jẹ́ pé òun gan ò lágbára láti máa rìn nílànà tó wà mọ́, àbí tí wọ́n gangan ti jù lọ. Ó wá ń wò wípé kò mọ̀ ọ́n ṣe ni, tí ò bá mọ̀ ọ́n ṣe ta ló fi ẹ́ mọ̀nà. O mọ̀ wípé Olódùmarè ló dá ẹ bẹ́ẹ̀ ni. Bí Gbékálọ bó ṣe kọjá tí Gbẹ́rù káwọ̀dẹ̀dẹ̀ kọjá, Ọ̀bàrà rẹ̀ tẹ̀ wá ń bọ̀ tó ń tẹṣin ẹyọ kan, ó wá yà lọ́dọ̀ Olúwo wọn, ó wá gbé ẹṣin ẹyọ kan tó ní yìí, ó sì gbé fún Olúwo wọn. Inú Olúwo ìdùn yẹn Ọ̀rúnmìlà, ó ní ǹjẹ́ orí Gbékálọ, ó ní ṣé Gbékálọ ò yà lọ́dọ̀ yín ni, torí ó ṣáájú òun kúrò. Gbẹ́rù káwọ̀dẹ̀dẹ̀ náà ṣáájú òun kúrò, ṣé wọn ò dọ́dọ̀ yín ni? Ó níwájú ilé òun iná gbà kọjá. Kò wáyé kán ṣe bẹ́ẹ̀, àwọn gan lẹ́finú wọn ju. Ó nítorí pé ìwọ ọjọ́mọdé tó ṣẹ̀ṣẹ̀ dé ni. Ó ní ṣùgbọ́n ó ní òwò àbá àtàṣẹ tóun fi fún wọn, tóun fi ṣèwúre fún wọn. Ó lóun sọ wípé Gbékálọ máa là, ó máa lógún ẹrú. Ó lóun sọ wípé Gbẹ́rù káwọ̀dẹ̀dẹ̀ pé ó máa là, ó máa lọ́gbọ̀n ní wọ́fà. Ó ní ṣùgbọ́n ìwọ Ọ̀bàrà rẹ̀ tẹ̀, ó lóun sọ wípé torí pé òun mọ́fà ìwọ náà ṣe rere. Ó ní ṣùgbọ́n báyìí òun ò ní ṣẹ́ èpè láti bà ohun ọwọ́ àwọn yẹn jẹ́, ṣùgbọ́n òun ó ṣe ìsúre fún ìwọ. Ó tún ṣe ìwúre wípé lótìtọ́ o, nítorí nǹkan tó Gbékálọ ṣe, ó ní wọn ò ní rántí Gbékálọ nínú fámọ́. Lọ́wọ́ ibi tí ìwọ náà ti kọsẹ̀, wo ibi tí ìwọ náà ti ṣe àṣìṣe. Ẹni tó fi ọ̀nà wọ̀n ẹ́ tó ń kó ọ̀tẹ̀ mọ́, ẹni tó fi ọ̀nà wọ̀n ẹ́ tó ń di ọ̀tẹ̀ mọ́, ṣé o mọ̀ wípé ọ̀rọ̀ ẹnu rẹ̀ ti di àṣẹ, ọ̀rọ̀ ẹnu rẹ̀ ti di èpè. Bí kò ṣẹ́ èpè, bí kò tàṣẹ, ṣe bí ẹlẹ́dàá rẹ̀ ń wò ọ́. Gbẹ́rù káwọ̀dẹ̀dẹ̀, Ọ̀rúnmìlà ní wọn ò ní rántí Gbẹ́rù káwọ̀dẹ̀dẹ̀ nínú odù. Ó ní ṣùgbọ́n ìwọ Ọ̀bàrà rẹ̀ tẹ̀, ó ní ojúmọ́ ò ní mọ́ kí wọ́n má dá lójú ọpọ́n. Ó ní orúkọ Ọ̀bàrà rẹ̀ tẹ̀ wọnú ìwé ìyè. Babaláwo kí babaláwo láyé òní dábàá kó ní Gbékálọ lórúkọ Ifá ẹ̀ ń jẹ́. Babaláwo kankan nílé ayé òní tẹ odù kó sọ pé odù yìí ni Gbẹ́rù káwọ̀dẹ̀dẹ̀. Ṣùgbọ́n bí adáfá láké, a ó dá Ọ̀bàrà rẹ̀ tẹ̀. Bí adáfá ní òkò, a ó dífá Ọ̀bàrà ìrẹtẹ̀. Káàkiri àgbáláyé ní Ọ̀bàrà rẹ̀tẹ̀ tí wọ́n ń gbayì, ó sì wà nínú ìwé ìyè títí di òní olónìí. Ṣùgbọ́n kí a tó máa bá ètò lọ, a ó kàn sí òkè lọ́hùn-ún ní ọ̀dọ̀ àwọn amójú ẹ̀rọ wa. À ń padà bọ̀, ẹ sì gbìyànjú kí ẹ láìkì fídíò wa lórí YouTube àti Facebook. Ẹ dẹ̀ gbìyànjú kí ẹ ṣíà fídíò yìí
nítorí wípé kí ẹ̀yin náà má gbà jẹ́ àbàrà amóore jẹ. Ẹ ṣé, à ń bọ̀. Baila TV. Baila TV. Ọba ẹ̀làjẹ́ kó yé wọn. Ọba ẹ̀làjẹ́ kó yé wọn. Láàmì ní bàtà kẹ́rọ̀ tún fẹ́. Ọba ẹ̀làjẹ́ kó yé wọn. Ó gbọ́dọ̀ yé wọn ni wípé ọba Ẹ̀làtádó Medical Healing Limited ti gbé egbòogi Jagunlabi Bitters jáde fún ìwòsàn ọmọ aráyé. Jagunlabi Bitters awọ́gbọ́ àrùn bíi ìju, ẹ̀dà, àtọ̀sí, kí ọmọkùnrin má lè ṣe déédéé, kí nǹkan ṣe ségesège, ọmọléegun, kíríkíríkí ara kó máa roni gòó. Jagunlabi Bitters á bá ọ ṣàwárí àìsàn tí ń bẹ lára rẹ jáde ní fínífíní. Ìwọ ọkùnrin tó lè tí àtẹ̀kálẹ̀ dò lórí obìnrin, gbé Jagunlabi Bitters lura kára rẹ kó jí pépépé. Tí ẹ bá fẹ́ alágbàtà egbòogi Jagunlabi Bitters, ẹ kàn sí ilé iṣẹ́ ọba Ẹ̀làtádó Medical Healing Limited, number 6 John Great Court, ọba Amusa, Igbó Ẹ̀fọ̀n, Lẹ́kì, Àjà, tàbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 081 38 47 5132 081 38 47 5132 tàbí 080 35 61 65 74 080 35 61 65 74. Tí ẹ bá tún fẹ́ ṣe àyẹ̀wò ara yín, ẹ tún lè kàn sí bàbá wa Chief Dr. Ifáṣèyí ọba Ẹ̀là, tàbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 081 38 47 5132 081 38 47 5132. Chief Dr. Ifáṣèyí, ewé a máa jẹ́ o. Baila TV. Baila TV. Púpọ̀ ẹ̀yin ènìyàn wa, fún bí ẹ ṣe dúró tí ẹ ò sì pa ẹ̀rọ tí ẹ ti ń wò wá. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ìwúre yín yóò máa gbà, yóò sì máa túbà, yóò máa túṣẹ fún yín. Ẹ̀kọ́ tí a ń kọ́ yín nítorí pé ẹ gbọ́ dáadáa, ẹ gbọ́ ní àgbọ́yé, ẹ sì mọ̀ wípé ó ní ìtumọ̀ nínú ayé ẹlòmíràn, wípé irú ogun bẹ́ẹ̀ ń ja ẹlòmíràn. Àìmoore yìí wọ́n ti fi ṣe ọ̀pọ̀lọpọ̀. Nítorí pé kí ẹ lè pè wọ́n sí àkíyèsí, ẹ gbìyànjú kí ẹ máa bá wa share fídíò yẹn ní ọlọ́kan òjọ̀kan. Ẹ wo ọkọ mìíràn àbí ìyàwó mìíràn. Ẹ wo ìyàwó mìíràn tó jẹ́ wípé bí ọkọ bá ṣe oore fún ní ìgbà púpọ̀, bí ẹni wípé ọkọ ò ṣe nǹkan kan fún ló ṣe máa ń rí. Tí ọkọ ènìyàn bá ṣèyàn lóore, o ní láti lè dúpẹ́. Má sọ wípé ẹ̀tọ́ ni. Àwọn mìíràn wọ́n gbà wípé wọ́n wà entitled sí nǹkan kan, pé dandan ó yẹ kí wọ́n ṣe nǹkan yẹn fún wọn, láì dẹ̀ mọ̀ wípé kì í ṣe pé wọ́n wà entitled sí, ṣùgbọ́n ó wu ẹni náà láti ṣe ni. Nígbà tí o ní ọkọ náà ń ṣiṣẹ́, ìwọ ìyàwó ò ṣiṣẹ́, ọkọ náà ló sọ pé kó má ṣiṣẹ́, tàbí o ò ríṣẹ́ ni. Ó wà ní ìyàwó sí ọkọ náà o, ṣùgbọ́n kí á fi ọkọ ṣe nítorí àkókò. Ọkọ ń tọ́jú ìyàwó, ó ń ṣe jíjẹ àti mímu fún. Ìyàwó yìí tún ń ní lára, ó ń kógun tì í. Ọkọ mìíràn yóò ra fóònù fún ìyàwó ẹ̀, á di àárọ̀ ọjọ́ kejì, ìyàwó yẹn ò ní lè sọ pé ẹ ṣeun àná. Ẹlòmíì wọ́n máa ṣoúnjẹ, wọ́n máa pín káàkiri fáwọn èèyàn, wọ́n fi ń ṣèdúpẹ́ fún Olódùmarè ni. Ṣùgbọ́n obìnrin mìíràn, ọkọ rẹ̀ yóò ṣe àtijẹ àtimu, yóò máa bọ́ wọn lọ́sàn-án lóru, yóò máa ṣe sí ẹbí ìyàwó yìí lọ́tún, yóò máa ṣe sí ẹbí ìyàwó yìí lósì. Síbẹ̀síbẹ̀ ìyàwó yìí sì máa sọ wípé kò ṣe nǹkan kan náà ni.
irú ọkọ bẹ́ẹ̀ inú rẹ̀ ò lè dùn láti ṣe dáadáa sí ìwọ ìyàwó yìí. Fún ìdí èyí ẹ ní láti máa jẹ́ kí ọkọ yín mọ̀ pé ó ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nínú ìgbésí ayé yín. Kò sí irú ọkùnrin bẹ́ẹ̀ láyé tàbí ẹni tó ń ṣe oore fún yàn tó jẹ́ wípé wọ́n máa fi bí sọ oore yẹn fún tí inú rẹ̀ yóò máa dùn. Kò sí ẹni tí wọ́n wá máa yìn nítorí pé Olódùmarè gangan fẹ́ kí wọ́n yìn òun. Ìwọ ènìyàn náà fẹ́ kí wọ́n yìn ẹ́, ìyẹn ò lẹ́ṣẹ̀ nínú wípé lágbájá mo ṣoore fún ẹ, mo wá fẹ́ kó yìn mí. Ẹni tó bá ní ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ irọ́ ló pa. Gbogbo ẹni tó ń ṣoore láyé ló ń fẹ́ pé kí wọ́n yìn òun, yálà pé kí Ọlọ́run fi iṣẹ́ yẹn yìn òun tàbí kí ènìyàn fi yìn òun. Ẹni tó bá wá sọ pé òun ò fẹ́ bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a wò ó. Ẹlòmíràn yóò sọ pé mo kúkú ń ṣe fọ́lọ́run ni torí ibi tọ́mọ mi náà bá dé. Ṣé mo pé ó ti ń sọ wípé tó bá ti ń ṣe torí ọmọ tòun lọ́jọ́ iwájú. So kò sẹ́nìkan tó ń ṣe nǹkan ọ̀fẹ́. Ìwọ tó ń ṣe prayer tán o fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó ní nǹkan míì tó máa fi gbà lọ́wọ́ Ọlọ́run. Gbìyànjú kó o dúpẹ́. Kò easy fún ẹni tí ó ń ṣe nǹkan fún ẹ, ẹni tó ṣiṣẹ́ owó ara ẹ̀ tó wá pè ẹ́ tó ra mọ́tò fún ẹ máa fi ṣiṣẹ́, ó wá gbà pé ṣe lo entitled sí. Entitled wo nìyẹn? Ó entitled sí o nítorí pé inú ẹ̀ ló dùn, tọ́lọ́run ló rò mọ́ ẹ lára. Ẹlòmíì á rí pé torí pé ọ̀gá mi ṣèbí ó ti gba contract 2 million ní kinní yẹn, ṣèbí ọ̀gá mi ni adẹ̀jọ́ lọ gba contract yẹn ni. Ó sì jọmọ iṣẹ́, ọ̀gá ẹ̀ wá fún ẹ ní 50,000 bẹ́ẹ̀. Wá ní ṣe iye yẹn ló yẹ kó fún mi, iye yẹn ló yẹ kó fún mi. Ó ti ń gbà wípé òun wà entitled sówó yẹn. Tí ò bá fún ẹ, ṣé wàá dáṣẹ́ ẹ̀ dúró ni? O ní láti dúpẹ́. Ẹlòmíràn á wò wípé nǹkan tí wọ́n ṣe fóun wípé ó kéré. Ẹlòmíràn yóò gbà wípé wọ́n ṣe ohun tó kéré fóun tó sì jẹ́ wípé Olódùmarè gan lè bínú sírú bẹ́ẹ̀. Ẹlòmíràn wọ́n á wá ṣe lóore tán yóò wá sọ pé rí ẹgbẹ́ ẹ̀ ló ra mọ́tò fún yàn, ẹgbẹ́ ẹ̀ ló ń kọ́lé fún yàn, òun ra fóònù fún mi, aṣọ wo náà ló rà rí tí tó wá ń lẹ́yìn kó o dúpẹ́ kó o lè rí oore míì gbà. Ṣé irú ẹni tó o sọ wípé kí ló rà fún mi yẹn tí tó fẹ́ wá máa fi sọ tó fẹ́ fi máa sọ mí lásọ̀? Irú ẹni bẹ́ẹ̀ ẹlòmíín wà lẹ́gbẹ̀ẹ́ tó yẹ kó ṣe ẹ́ lóore. Kì í ṣe inú ilé nìkan o, ẹ wo ọmọ sí bàbá, ẹ wo ọmọ sóbí ẹ̀. Ẹ má gbà wípé wà entitled sí nǹkan tóbi yín ń ṣe fún yín nìkan ni. Ẹ máa dúpẹ́, ẹ jẹ́ kórí ẹ̀ máa wú, ẹ jẹ́ kínú ẹ̀ máa dùn wípé àwọn ọmọ yìí mọ iyì ohun tí òun ń ṣe. Ọmọ míì ti kọ̀yìn sí ìyá ẹ̀, ìyá tó tọ́ ẹ láti kékeré, láti ọjọ́ tó ti bí ẹ, láti ọjọ́ tí wọ́n ti tó dẹ̀jẹ̀ lé ẹ lójú, tó bẹ̀rẹ̀ sí ní pẹ̀ ẹ́ sẹ́yìn, ó ń tọ́jú ẹ, ó ń wù ẹ́ ní gbogbo ìgbà tó fi ń fà, kò sùn mọ́jú lóròrú nígbà tó ń mu ọmú. Gbogbo nǹkan pátápátá tó yẹ kó ṣe lórí òun ṣe, ó tún wá wọlé ìwé, ó bẹ̀rẹ̀ sí ní tọ́ ẹ. Ó wá ríṣẹ́ tán, iṣẹ́ tó wá rí yẹn ò tí ì wá dọ̀gá, ó wá sọ pé ìyá ẹ̀ yẹn ló ń ṣe ẹ́. Ó ti yẹ kó o ti dọ̀gá. Ìyá ẹ̀ tiẹ̀ ti ń disturb ẹ jù. Ṣé o mọ iye ìgbà tó o ti disturb ẹ? Ó yẹ kó o dúpẹ́, ó yẹ kó o máa jẹ́ kí
tó bá jẹ́ kó mọ̀ pé ìyá nǹkan yìí ò tí ì tó báyìí o kò sí ìyá tó fẹ́ sọmọ ẹ̀dọ́ lórí burúkú náà nígbà tí ò kì í ṣe pé ó ti wà nínú nǹkan tí ò dáa mìíràn tàbí ibi tí wọ́n ti ń kọ sí ọmọ. Àwọn ìyá míì wà tó jẹ́ pé wọ́n kọ sọ́mọ ẹ̀ ni pé ọmọ ẹ wà lẹ́kọ̀ọ́ tó báyìí àwọn èèyàn máa ń sátẹ̀lé kiri ní bí igba bí ọgbọ̀n òun náà ò dẹ̀ wádìí ẹ̀ àwa máa wò pé kò mọ̀ bóyá àwọn yẹn bóyá iṣẹ́ ìjọba ni ó ti ẹ̀jọ́ ga fún wọn kì í ṣòun ló ń sanwó oṣù wọn àwa gbà pé wọ́n kọ sí ni ṣùgbọ́n ìwọ ni wàá pè ìyá ìjòkó má sọ pé ìyá àjẹ́ má sọ pé ìyá oṣó tí wòlíì àbí àbá àbí babaláwo gan bá sọ pé nǹkan báyìí torí àwọn èké àfá èké babaláwo míì wà èké pásítọ̀ wà tó jẹ́ pé wọ́n á sọ pé ò tí ì ní dọ́dọ̀ wọn ìyá ẹ̀ gangan ló ń ṣe ẹ̀. Ìyá tó ti gbìyànjú tó ta gbogbo aṣọ tó ní gbogbo owó tó yẹ kó fi kọ́lé owó tó yẹ kó fi ra mọ́tò ó tà torí pé kó lè ṣàṣeyege. Ìyá yẹn wá ṣàṣeyege tán táìmù yẹn ló ṣẹ̀ṣẹ̀ máa ṣe ẹ́. So ẹ ronú sí dáradára. Èmi ò sọ wípé wọn ò rí ìyá tó ń ṣe ọmọ o ṣùgbọ́n nínú 100% kò lè ju 1 or 2% ìyá tó lè máa ṣe ọmọ. Ọ̀nà tá a dẹ̀ lè fi sọ pé ìyá ń ṣe ọmọ ó ṣeé ṣe kí ìyá yẹn má lò ṣó kó má lájẹ kó jẹ́ wípé bóyá wọ́n ní kó gbé tutù kan fọ́mọ ẹ̀ kan níbì kan wọ́n lọ pé orí ń kọ́ òun ò ní ṣètùtù láyé òun orí ń kọ́ òun ò ní gbẹ́bọ láyé òun. Àìgbẹ́bọ yẹn tí wọ́n bá dojú ọpọ́n ọfá tí wọ́n bá da fá sílẹ̀ Ifá yóò sọ pé ọwọ́ ìyá yẹn ni ọ̀rọ̀ ọmọ kù sí. Ṣé Ifá ti wá mú ẹni yẹn lájẹ? Wòlíì mi ò ní rí tán tàbí ó máa rí ṣùgbọ́n kò ní lè sọ wípé ẹ sọ fún ìyá yìí kó lọ ṣètùtù tán ní kó ṣe o nítorí pé pásítọ̀ ni. Àfẹ́ mi náà yóò so ẹni láti wádìí wọ́n ìkan fi sọ pé ìyá mi ló ń ṣe mí ọ̀nà wo ló ń gbà ṣe mí ẹ má ti gbọ́ nǹkan pé ìyá ẹ̀ ló ṣe ẹ̀ẹ́dẹ̀ gbéra ẹ̀ẹ́dẹ̀ lọ yọ ẹ̀yà àdá ti ìyá àbí pé ẹ̀ẹ́dẹ̀ nígbè ìyá yẹn mọ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ òbí yín kọ́kọ́ kíyàwó dúpẹ́ lọ́wọ́ ọkọ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ìyàwó kódà nígbà tí ẹ bá ìbálòpọ̀ níbi tí ó bá dùn mẹ́nì kíní tó dùn mẹ́nì kejì tán tẹ́ ẹ jọ dìde kó lórí ara yín kí ìyàwó kó sọ fọkọ pé ò ṣe é àfi tí ò bá kanlẹ̀ dáadáa kọ́kọ́ náà sọ pé ìwọ náà ṣe é kẹjọ dúpẹ́ ọpẹ́ ló yẹ gbogbo àti ọmọ àtẹrú ọpẹ́ ló yẹ wá. Ẹni tí ò bá ti lè dúpẹ́ àti ṣe rere ẹ̀ ó máa pẹ́. Àìmọye ẹranko tó jẹ́ pé ó dẹranko nítorí pé kò lè dúpẹ́. Àìmọye èèyàn tí ò láṣeyọrí nítorí pé kò lè dúpẹ́. Àìmọye igi tó jẹ́ pé wọ́n di igi nítorí pé àìlè dúpẹ́. Ekò ló tẹ́ rí tó ń rìn tó ń fà nílẹ̀ yẹn ó lọ́wọ́ lẹ́sẹ̀ tẹ́lẹ̀ tó ń rìn bíi tèèyàn ni. Àìlè dúpẹ́ ló sọ ekò ló di ẹni tó ń fà nílẹ̀ tí ò lọ́wọ́ lẹ́sẹ̀ mọ́. Gbogbo tó ní ló parun lójú ẹ̀. Tàbá pé bá náà ní ibi tí ekò ló igba ó lẹ́kàn bá wà gbogbo wọn ó kú lójú ẹsẹ̀ nítorí pé wọ́n ti pe oríkì wọn létí wọn. So bí ó ṣe jẹ́ nìyẹn o kí ẹ jẹ́ kí a máa dúpẹ́ lákọ lábo tí a dálé ayé. Bí a bá ti jí kí a máa dúpẹ́. Ìdúpẹ́ ló lórí ẹbọ nílé ayé. Kò sẹ́ni tí wàá tó máa ṣoore fún ẹ tí wàá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Táwọn ẹ̀kọ́ má dúpẹ́ lọ́wọ́ mi inú ẹ̀ máa dùn ní ẹni sì mú oore. Kì í ṣe gbogbo ẹni tí a ṣe tó ṣoore fún wa lálẹ́ tó débi pé a máa jù lọ débi pé àwa sọ oore yẹn padà. Ṣùgbọ́n ohun tó lè mú inú ẹ̀ máa dùn
láti máa ṣe oore yẹn fún ẹlòmíràn ni pé kí a dúpẹ́. Ìgbà yẹn gan lòun gan ò ní sasọ, kò séèwọ̀ níbi aṣọ o, nígbà tó jẹ́ pé ìwọ gangan ò mọ nǹkan. Ẹni tẹ́ ẹ bá ti rí tó sasọ, ẹni tí wọ́n ṣe lóore yẹn ó fi bí ṣú ní. Nǹkan tí a ń pè ní aṣọ ní ìrègùn, pé bàbá ìrárá ìṣe bí mo ṣe nǹkan báyìí fún ẹ. Lóòótọ́ Yorùbá sọ pé kò dáa, Ifá sọ bẹ́ẹ̀ pé kò dáa, Olódùmarè sọ pé kò dáa, ṣùgbọ́n tí ẹ mọ̀ pé Olódùmarè náà ó sì règùn, ó sọ fóògùn wípé òun ṣe nǹkan fún, òun ṣe dáadáa fún ẹ, o ò sì mọ́ lóore. Ọmọ mi máa bọ̀ lọ́dọ̀ mi. Ṣé ẹ ti mọ̀ wípé Olódùmarè gangan ó ń fẹ́ pé kí a máa dúpẹ́? So anybody tó bá sasọ, èmi ò rí èèwọ̀ níbẹ̀. Kò sí èèyàn tí ò lè sasọ, kò sí èèyàn tí ò lè sìrègùn. Ọmọ tó wá ń sọ fún yìí tí ìyá tọ́jú ẹ̀ tán àbí bàbá tọ́jú ẹ̀ tán tí ò mọ̀ ìyá tí ò mọ̀ bàbá yẹn, ṣé ìyá yẹn ò ní sọ pé ò dẹ̀ rántí mi, gbogbo nǹkan tó yẹ kóun fi kọ́lé, gbogbo iṣẹ́ tó yẹ kóun ṣe bí wọn náà lòun náà lé lórí? Ṣátọ̀ nìyẹn? Ṣé ìrègùn nìyẹn? Àbí ó rán létí pé bóyá pé tó bá gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn bóyá ó máa lè yí padà? Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lónìí, ẹ lọ ṣàtúnṣe ibi tọ́rọ̀ yìí bá ti ń kàn yín lára. Ẹni tó ṣe dáadáa fún ẹ, ẹni tó ṣe rere nínú ayé ẹ, ṣùgbọ́n tó o wò wípé ibi ló tọ́ sí, tàbí orí nǹkan adùn mìíràn, ẹlòmíì ọkùnrin ti máa tọ́jú ẹ̀, á rán lọ sílé ìwé, á ṣe gbogbo nǹkan fún, á gbà wípé òun lòun máa fẹ́. Wọ́n ó ti jọ sọ wípé kò sí nǹkan kan tó lè yà wọ́n. Á wá kàwé yẹn tán, á wá rókùnrin míì, á wá fòmẹ́ni yẹn, á wá fẹ́. Nígbà tó bá wá fẹ́ tán, ẹni yẹn á wá lọ pokùnso. Bẹ́lẹ̀dá ẹni yẹn ò jà, àwọn ẹbí ẹ̀ máa jà. Ẹlòmíì ò bímọ báyìí nítorí àìmoore, ẹlòmíì ò lọ́kọ báyìí nítorí àìmoore, ẹlòmíì ń ya wèrè síta nítorí àìmoore. Oore kéré, oore tóbi, gbogbo wa pátá ẹ jẹ́ ká máa dúpẹ́ oore. Yálà sí Olódùmarè, yálà sí òrìṣà wa, yálà sí òbí, yálà sí alágbàtọ́, ọ̀rẹ́ wa, àwọn tí wọ́n ń bá ẹ ṣiṣẹ́. Ọ̀gá náà gbọ́dọ̀ máa mọ oore fọ́mọṣẹ́. Iṣẹ́ tó o rò pé ó yẹ kó o ṣe lógún ọdún, ọmọọṣẹ́ ẹ ti bá ẹ ṣe lọ́gbọ̀n oṣù. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀, jẹ́ kí inú ẹ̀ dùn, jẹ́ kó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ míì. Ṣùgbọ́n tó o bá lè mọ oore, iṣẹ́ míì máa gbélẹ̀ tí ò ní ṣe. Alẹ́ gbà ń fún yẹn nàún, gbà ń fún òun kàn ní kóun ṣe ń gbà yẹn ni, ṣùgbọ́n mọ oore ẹ̀ kò ní lè ṣe lọ́jọ́ míì. Kí ọkọ mọ oore fún ìyàwó, kí ìyàwó náà kó mọ oore fọ́kọ, kí tẹbí tará kí wọ́n mọ oore fúnra wọn. Àwọn kan wà nílùú òyìnbó tó jẹ́ wípé wọ́n ń fara gba òtútù, wọ́n ń fara gba ọyẹ́, wọ́n á kan àkànpọ̀ ẹ̀wù bí àpò òrùkù láti pé kí wọ́n lè rí owó ilé wọn san àti kí wọ́n lè jẹ kí wọ́n lè mu. Ìwọ wà níbí, ó wà ní Nàìjíríà bí Áfíríkà, ó ń sùn, ó ń jí, kò síbi tó ń lọ. Ẹni yẹn sì tún ń mú nínú owó òtútù tó ó sì ń fi ránṣẹ́ sí ẹ pé kó o máa rí nǹkan ná, kó o máa rí nǹkan lò. Ó wá sọ pé ó kéré. Mélòó nìwọ tó wà ní Áfíríkà lè kó o sẹ́ǹdì ẹ̀ sí wọn? Fi rú ara ẹ wò, kó o gba $3,000 nínú oṣù, kó o sanwó lé $1,200,
kó o wá mú kó o san owó omi, owó iná, owó gbá, owó àwo, kó o san another $800 fún yẹn, kó wá $1,000. o máa jẹ, o máa mu, $500 ti lọ lórí yẹn. Kan wá mú ẹ̀dẹ̀ pọ̀, ẹ wá mú $20,000 20,000 naira ó pín láàrin ẹbí. Ẹ tún sọ pé ó kéré. Ìwà ìmoore nìyẹn, ìwà ìmoore ni ó ń pè é. Tẹ́ ẹ bá ti mọ̀ wípé ó kéré, ẹ̀yin náà ẹ gbìyànjú kẹ́yìn náà lọ fi orí kẹ́ ẹ lọ fi kó nǹkan tẹ́ni yẹn forí kó níbi tó wà. Ọpẹ́ ló yẹ kẹ́ ẹ máa dá lọ́wọ́ ẹ̀. Tó bá pẹ́ tẹ́ ẹ ti ń dúpẹ́ yìí, ó ṣeé ṣe àti rẹ́ni tó jẹ́ pé wọ́n ń dúpẹ́ fún tó wò pé òun ò lágbára láti ran ẹni lọ́wọ́, ó sì jẹ́ èèyàn dáadáa tó sì tún fààyàn láti mọ ẹlòmíì tó lè ṣe láàánú. Oríṣiríṣi ni. Then ẹlòmíì bẹ́ẹ̀ ṣe ń tàzì èèyàn ó ti pọ̀ jù. Ẹbí yín kò gbọ́dọ̀ lọ sí lóyìnbó níbi tó ti ń forí jágbójájù kiri tí ò tí ì ríwé ìgbèlúgbà tó ń sá kiri, tó ń ṣe dáadáa fún yín. Àdúrà wo lẹ ń ṣe fún? Ilé aláwo wo lẹ lọ nítorí tiẹ̀? Ètùtù wo lẹ lọ gbé fún? Àwẹ̀ wo lẹ lọ gbà nítorí tiẹ̀? Sàárà wo lẹ lọ ṣe nítorí tiẹ̀ káyé ẹ̀ lè túbọ̀ máa dáa sí? Kò ju pé kẹ́ni kó mówó wá, kò mú ọjọ́ tí ò bá wá mówó yẹn wá, ọjọ́ kan ṣoṣo. Bóyá ó sọ pé nǹkan kan ti ṣe kinní kan, ẹ jẹ́ kóun tó bá doṣù tó ń bọ̀. Ẹlòmíì torí wípé ẹni yẹn ti ń ṣe ní gbogbo ìgbà. A rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ wípé ẹni tí ń ṣe dáadáa fún yín, ó ti ń fún yín lówó, ó ti ń kọ́lé fún yín, ó ti ń ra mọ́tò fún yín, nǹkan wá dá lọ́wọ́ ẹ̀ díẹ̀, ẹ wá mú lọ́tà. Irú ìyẹn àìmoore ni wọ́n ń pè é. Nígbà tí ẹni ní lọ́wọ́ ó ṣe dáadáa sí yín, ó wá yá ó tàbí ṣe gàdà. Kì í ṣojoojúmọ́ lọ́bẹ̀ obìnrin máa ń dùn. Òwe Yorùbá ni. Kì í ṣe ojoojúmọ́ ni ọdẹ máa ń rẹ́ran pabọ̀ látoko. Tí ò bá ní lọ́wọ́, ó yẹ kẹ́ ẹ bá gbà náà, kẹ́ ẹ sì tún fi àdúrà ràn lọ́wọ́. Ṣùgbọ́n instead kí ẹ mọ oore kú pẹ̀lú àdúrà náà, ẹ wá máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ kiri. Ìwọ tó ń wò mí sẹ́, yẹ ara rẹ wò, wo bí tó ti ń ṣe àṣìṣe, nítorí pé ẹnìkan wà tó ń ṣe ẹ́ lóore. Ó ti ń ṣoore yìí fún ọdún pípẹ́ tàbí oṣù pípẹ́ tàbí ọjọ́ pípẹ́. Ó wá torí wípé nǹkan dá fẹ́rẹ́ ní ọwọ́ ẹ̀, ó wá ń sọ pé kò ṣe dáadáa sí ẹ mọ́. Ẹni ibi ni, ẹni burúkú ni. Àní kò yẹra rẹ wò, kò wò ṣé ìwọ gangan lẹni búburú àbí lágbájá lẹni búburú. Tó o bá ní ìrònú tí o sì mọ̀ wípé Olódùmarè ń bẹ, ní alẹ́ yìí bó o ṣe ń wò mí, ní ọ̀sán yìí bó o ṣe ń wò mí, ní òwúrọ̀ yìí bí o ṣe ń wò mí sẹ́, gbé fóònù rẹ. Àwọn tó o mọ̀ wípé o ti ṣẹ̀ tàbí tó yẹ kó o dúpẹ́ fún, ṣùgbọ́n tó o dúpẹ́ fún, kì í ṣe gbogbo ẹni kó o kọ́lé fún wọn àbí kó o ra mọ́tò fún wọn. Jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ní part kan tí wọ́n ti ṣe nílé ayé ẹ̀ tó wù ẹ́, tó mú ẹ gòkè. Dúpẹ́ lọ́wọ́ wọn, yìn wọ́n. Ìwọ tí aláwo ti ràn lọ́wọ́, ìwọ tí pásítọ̀ ti ràn lọ́wọ́, ìwọ tí ìmáàmù yín àbí àbá yín ti súre fún, tó jẹ́ pé ire sì ti ń dé fún ẹ.
àbí tó ti dé látẹ̀yìnwá tó ò dúpẹ́ nígbà náà yálà nǹkan yẹn ṣì ń dára tàbí ó ti wá kù díẹ̀ káàtó bóyá ìdúpẹ́ igan ni ó jẹ́ kí nǹkan kù díẹ̀ káàtó fún ẹ tàbí kó má bá kù díẹ̀ káàtó fún ẹ gbìyànjú kí o dúpẹ́ o ire o tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó mú tuntun nínú ọ̀rọ̀ wa jáde nínú ètò yìí lórí ètò ìtanijí tí a wà yìí ní àkókò tí Olódùmarè bá ní kí a ṣe ní ọjọ́ Friday tí a ń pè ní Ẹtì. Ẹ ṣeun púpọ̀, ire o. Ọba Ìlà TV. ọ̀rọ̀ ìtanijí káàbọ̀ ṣé dáadáa ló dé ètò tó dára káàbọ̀ ọ̀rọ̀ ìtanijí ń lètò tẹ̀ ń wò yìí ọ̀rọ̀ ìtanijí káwí fún ni ká gbọ́ àwọ̀ olé alára Ọba Ìlà TV. ká sọ̀rọ̀ fún ni ká gbà àwọ̀ òkè dèrò ọ̀rọ̀ ní ń